àwọn onímọ̀ àìṣà ti parí ọ̀pọ̀ àkùnrin ìkàtọ́ wọn ọba àkùnrin ìkàtọ́ bàbá káyọ̀ àkọ́kọ́ lọ́wọ́ fún ọmọ àwọn ọmọ sí ọlọ́pọ̀ wọ́n fún wọn lẹ́sì wáyà bàbá wọ́n zínà àyíká لتبين للناس ما نزل إليه. Aṣọ ìrántí ẹ̀rọ ìṣẹ́lá fún ẹ̀ láti ṣe àlàyé fún àwọn èèyàn nígbà sọ̀kalẹ̀ fún ọ̀rọ̀ adáwọ̀ ní àlàyé ìrìn àdísì. Owó sílẹ̀ òun ni ọ̀rọ̀ àti súnà. Apákan tí ó dáná lọ́nà àpákan ọ̀pọ̀ sùn. Ọ̀rání àdísì láti túmọ̀ rẹ̀. Súnà ní sàlàyé àbí sàlàyé ọ̀pá. Ẹni tó bá lọ́nà ìgbà súnà tó sọ pé ọ̀pá Kùránì bọ̀. Tí ní Kùránì sàbílítì, ìfẹ́ inú, ààbọ̀ ẹ̀kọ́, àìnílà káyì, àìmọ̀wọ́n ara ẹni àti ojúlówó àìmọ̀káyì. Ìfẹ́ yára ní ilé ìṣẹ̀lẹ̀ ṣùgbọ́n ọ̀tàrí fún àwọn àpàṣẹ ẹ̀kọ́ wá tó lórí bẹ́ẹ̀ kìí ṣe òṣèlú. Irú wọn wà nínú ọ̀pọ̀ àǹkáàkà pé títí dé ilé ìrìnàṣọ àwọn òbíṣẹ́ tẹ̀sẹ̀ orí wípé jí máa ti ṣe àárín ọ̀rọ̀ déédé ní àwọn àwọn oṣù ayé àti ọ̀dọ́ fọ́dí ayé àdéhìí láàárọ̀ lórí àdéhìí wo fẹ́ gbàgbọ́ lẹ́yìn ìlànà ìlànà báwo lẹ ṣe mọ̀ wípé ìrun àṣùbà àràkà ìrèkì tó lákà mẹ́rin á sí mẹ́rin mọ́gbé mẹ́ta ìṣà mẹ́rin wájú òyìnbó. Àrí nínú wọn tẹ̀lé báwọn ó ṣe òun ní wọ́n ṣe ń kí. Èyí ọ̀fọ̀ wọn á tọ́ tàbí ọ́ lọ́gbọ̀n. Ẹni tó bá ti kú òlójú ọ̀nà kí ni ọ̀sẹ̀ yóò sì yá bẹ́ẹ̀ tí ọ̀nà méjì náà wà. Ètò lọ́pọ̀ lápọ̀ àti ètò lọ́pọ̀ yóò. Pẹ̀lú ìyọ̀nbẹ̀ lọ, bọ́ bá tó sọ̀rọ̀ wọ́n ń là ní sáré. Ṣé kò gbìyànjú? Ó ń gbìyànjú lórí ilé lórí àwọn ọlọ́pàá bá ṣe ààrẹ àgbẹ̀mọ́. Ààrẹ àgbẹ̀sọ̀rọ̀ الذين اتبعوا سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا. Àwọn tó jẹ́ pé gbogbo òbí wọn láyé ní lórí òfò wọ́n lè fi pé àwọn bí ṣe dáadáa wọ́n yára sí ọ̀rọ̀ sọ́ra lọ́wọ́.